Hello everyone, welcome to Toyeen Talks. I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Kúrò lọ́dọ̀ mi ìwọ oníṣẹ́ ẹ̀ṣẹ̀ yìí. Èmi ò mọ̀ rí. Ìwọ oníṣẹ́ ìkà yìí. Tẹ́ mọ̀ sọ fún Kristi nígbà tẹ́ mọ̀ sọ nígbà yẹn nígbà tó máa ń ṣèdájọ́ pé mo wò yàn sàn ní lórúkọ Jésù. Kí ló fi wò sàn? O ti gbàgbé àkáǹtì rẹ. Gbogbo nǹkan tó ń ṣe ní búburú ẹ̀yin wòlíì èké orí social media gbogbo ẹ̀ lọ́lọ́run kọ sílẹ̀. Gbogbo nǹkan tẹ́ ń ṣe nínú wòlíì èké ẹ̀yin wòlíì èké gbogbo ẹ̀ lọ́lọ́run kọ sílẹ̀ fún yín. Ẹ bọ̀ sórí social media ẹ máa pa àwọn abiyamọ tí wọ́n ti bímọ tó ti lé ní 40 years 50 years tíyà wọn ń bẹ láyé tí bàbá wọn ń bẹ ẹ máa pa àwọn abiyamọ yẹn lẹ́kún. Ẹ lẹ́yìn fẹ́ fi gba star ẹ ń tẹ ẹ̀jẹ̀ wọn sílẹ̀ láti fi lọ síbi tẹ́ ẹ fẹ́ ti ògo tẹ́ ẹ fẹ́ lò tó jẹ́ pé ní ilé tẹ́ ẹ kọ́ yẹn àwọn ọmọ àwọn tí wọ́n rí jẹ tí wọ́n rí mu ni wọ́n padà rà lọ́wọ́ àwọn ọmọ yín. Wọ́n nílé tá a bá kọ́ tá a fi tọ́mọ ìrì ni ó padà wo. Ẹ ti gbàgbé tí Lizzy Anjorin bá jáde fún yín ẹ mọ̀ pé ó ń bu yín ìran wo lẹ̀ ń rí ẹ̀ ríran ẹ̀wọ̀n tó máa lówó nínú ọdún yìí ẹ ríran àwọn tí ó lọ bá àwọn Ọlọ́run sọ pé òun ti ṣetán tó ń fẹ́ àárín gbogbo kí Donald Trump kó tó máa bá àwọn wòlíì kó tó máa bá àwọn oníṣẹ́ ibi àwọn aṣòdì sí Kristi yẹn jà kí Donald Trump kó tó máa bá àwọn aṣòdì sí Kristi jà mi ò rí nínú yín tó ní pé ìjọba yìí oṣù báyìí dédé àsìkò báyìí Donald Trump ń bọ̀ wá Nàìjíríà bọ́ǹbù tí Donald Trump sọ̀kalẹ̀ ní December 25 lóru mọ́júmọ́ àsọtẹ́lẹ̀ wo lẹ bọ́ sórí social media tẹ́ ẹ sọ èyí tó bá jáde tó ń torí àwọn celebrity yẹn lẹ́ẹ̀kan sí èpè ó pa yín idà Michael yóò sọlù yín idà Ọlọ́run àwọn ọmọ ogun yóò bá yín kí Donald Trump thank you ma thank you very much kí Donald Trump kó tó dé ẹ̀yin ò rí bí tí ẹ ti lè sọ àsọtẹ́lẹ̀ pé ẹ rí Donald Trump ó sì wá jà ní Nàìjíríà ẹ rí bẹ́ẹ̀. Ẹ rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ rí ibi tí ẹ ti lè sọ̀rọ̀ kẹ́ ẹ sọ fún dídí èèyàn pé yóò kú kó dẹ̀ kú irú ìran rádaràda wo ìran òfò ìran ìyàwó nìyẹn ṣebí Kristi nínú Bíbélì Ọlọ́run rán wòlíì ó rán sí ọba ó ti jíṣẹ́ fọba tó ọba pọ́nlẹ̀ ó kúnlẹ̀ ó gbàdúrà Ọlọ́run sì dá wòlíì yẹn padà ó ní kó lọ sọ pé kò ní kú mọ́ àwọn ìránṣẹ́ ìdá tí ń bẹ̀bẹ̀ wọ́n ti ń kúnlẹ̀ wọ́n ti ń ṣe gbogbo ẹ̀yin ò rí bí kankan dúró sí pé Ọlọ́run sọ pé kò ní kú àgbà tó padà kú irú ìran burúkú wo ìran babaláwo wo lẹ̀ ń gẹ́ ká inú Bíbélì ta lẹ́rí tí Kristi rán tí Ọlọ́run ránṣẹ́ sí pé yóò kú tó wá padà kú yẹ ẹjọ́ kà sí Bíbélì ní ẹ jáde jẹ́ ká kọ́kọ́ ká. Àwọn ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronú pìwàdà ẹ ti bo ogun àwọn ẹni ẹlẹ́ni ẹ ti bò mọ́lẹ̀ ẹ ti bo ẹnu wọn wọn ò ní lè sọ̀rọ̀ wọn ò ní lè ṣe kankan nínú tẹ́ḿpìlì òkùnkùn tẹ́ ẹ ti lè gbàgbára ọ̀pọ̀lọpọ̀ nínú tẹ́ḿpìlì òkùnkùn ọ̀pọ̀lọpọ̀ nínú tẹ́ḿpìlì ayé ọ̀pọ̀lọpọ̀ nínú tẹ́ḿpìlì oṣó ọ̀pọ̀lọpọ̀ ó jogún agbára yẹn lọ́wọ́ àwọn baba ńlá wọn ni wọn wá ní fẹ́ fi ṣiṣẹ́ táwọn baba ńlá wọn fi ń ṣe kán lè bá àmọ́ àwọn láyé kán lè bá àmọ́ orúkọ wọn láwọn fẹ́ dìránṣẹ́ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ nígbà tán bá tàpá sófin àwọn aláṣẹ ìjọ wọn làwọn fẹ́ dájọ́ sílẹ̀ ìgbà tán bá dájọ́ sílẹ̀ rádaràdà wọn kọ́ ọ́ àwọn ọmọ ìjọ lábẹ́ ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ wòlíì tí ń bẹ lórí social media lónìí kì í ṣe wòlíì jẹun ni wọ́n àwọn olè abatọmọ ọlọ́mọ jẹ́ ni wọ́n kì í ṣe wòlíì ẹ lè rí wòlíì gidi tí ó wà jáde sórí social media tí ó mọ̀ lóun náà ká sẹ́nìkan ẹjọ́ aṣọ orí pẹpẹ la fẹ́ 57 fún yín ẹjọ́ ẹ̀sọ́ síìdì ẹlòmíì yóò wá gbà sọ pupa sọ́rùn yóò gbé náà kan síwájú iná yẹn yóò tàn síbẹ̀ yóò tàn fìtílà kan síwájú yóò wá máa sọ pé ẹ wò ó sẹ́rí báyìí iná ń jó báyìí a fẹ́ kọ́ ṣọ́ọ̀ṣì a fẹ́ kọ́ gbá ó yẹ máa sọ síìdì ó yẹ máa send ministry ẹ máa sọ síìdì sínú ministry gbogbo ilé Ọlọ́run tí wọ́n kọ́ kó tó di pé social media dé àwọn tí ó ṣiṣẹ́ fọ́lọ́run nínú ìjọ yẹn náà ọlábẹ́lẹ̀ ẹ fẹ́ ṣiṣẹ́ rà padà aṣọ orí pẹpẹ lẹ fẹ́ fi ṣiṣẹ́
ẹ máa nílò kẹ́ ṣiṣẹ́ rà padà àwọn aṣọ oríire pẹpẹ yẹn la máa fi ṣiṣẹ́. Wòlíì kan ń bẹ níjọ́ kan a wá sọ pé kẹ́lòmíì kó lọ mú omi tó ń fi wẹ̀ omi ìwẹ̀ wòlíì tó fi wẹ̀ ní bẹfúrúmù á ní kẹ́lòmíì máa gbé kó máa fi wẹ̀ tí kẹ̀kẹ́ tó ń fi wẹ̀ aṣọ tó ń bọ́ lọ́rùn yẹn omi tó bá fọ̀ lára aṣọ yẹn kó lọ fi wẹ̀. irú bíbélì wo lẹ ti rí ẹ̀yin òkùnkà bíbélì rọ́ inú bíbélì wo ẹ ti mọ̀ pé ó bá ju ẹ̀ pátápátá ni wọ́n. Gbogbo ìjọ tẹ́ ẹ bá ti ń lọ tí wòlíì bá ti sọ fún ọ pé omi tó ń fi wẹ̀ aṣọ tó ń wọ̀ tó ń bọ́ kalẹ̀ lẹ̀ tó bá ti fọ̀ kó o fomi rẹ wẹ̀ olórí burúkú wòlíì ni kì í ṣe èèyàn gidi kì í ṣe ẹni tí ń ka ọ̀rọ̀ Ọlọ́run kì í ṣe gbogbo wòlíì tí wọ́n ń pè ní wòlíì lórí TikTok náà mọ ọ̀rọ̀ Ọlọ́run ká táàmù ni òpin ayé ti dé. Bíbélì ti sọ ní òpin ayé tó òpin ayé bá dé oríṣiríṣi wòlíì láàmọ́ rí òpin ayé ti dé mọ̀jẹ̀ wọn ó gba ọmọ gbọ́ mi dáadáa òpin ayé ti ṣe kí ni mo sọ fún yín òpin ayé ti dé ẹ mọ̀jẹ̀ wọn ó gba yín mọ́. Gbogbo àwọn wòlíì tẹ̀ ń rí lọ ẹ bá mi ṣí ẹ̀rẹ̀ ó ṣe mí pé mi ò lágbára èmi ò mọ èèyàn dáadáa èmi dìde báyìí tí mò ń sọ fún yín tí wọn bá ti ní wípé omi ìwẹ̀ táwọn fi wẹ̀ àtàṣọ àwọn táwọn bọ́ kalẹ̀ lẹ̀ kó o bá wọn fọ̀ kó o fi omi rẹ̀ wẹ̀ irọ́ ni kò sí ṣẹ́gun kan tí ó sì nínú ayé rẹ̀ ìdọ̀tí ló tún kó mọ́nú ìdọ̀tí èrí ló tún kó mọ́nú èrí kò ṣẹ́gun orúkọ Jésù nìkan ló lè ṣẹ́gun ayé ènìyàn orúkọ Jésù nìkan. Àwọn tó ń wò yẹn wọ́n ti lọ lé babaláwo wọ́n ti kọ́ṣẹ́ wọ́n ti lọ lé àfáà wọ́n ti kọ́ṣẹ́ wọ́n ti mọṣẹ́ wọ́n ti lákàǹtì lọ́wọ́ lórí pásítọ̀ kó ní kó lódó tí wọ́n fi ń gún ọṣẹ nínú ilé kó lójú ọlọ́tán fi ń lọ nǹkan ìránṣẹ́ Ọlọ́run. Ẹ̀yin ò ti mọ̀ wípé àwọn tí wọ́n ń ṣe nǹkan wọ̀nyí irọ́ pátápátá ní bẹ nínú ọ̀rọ̀ wọn. Wọ́n wàá gbé ṣéènì pàǹpà sọ́rùn wọ́n wàá ṣéènì sọ́rùn wọ́n láwọn ìránṣẹ́ Ọlọ́run wọ́n máa mẹ kìkìkìkì lọ́ọ̀nláìn. Wọ́n à ní bá yín sọ̀rọ̀ Ọlọ́run Bíbélì sọ báyìí pé kí ènìyàn kó má ṣe ṣe panṣágà kì í ṣẹni tí bá ń ṣaṣẹ́wó nìkan ní panṣágà. Wọ́n àrí yẹn sọ fún yín pé bẹ́ẹ̀ bá parọ́ nígbà yẹ pé àwọn gan bàbá ń lo onírọ́ ni án. Wòlíì obìnrin tí ń ríran fún pa tí ń ríran fọkọ ọkọ ọlọ́kọ kéyàwó rẹ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ wọn yẹn àjẹ́ ni wọ́n ọkọ yín ogunlé ọkọ yín ni ló ń jà yín wòlíì obìnrin ni o yóò dẹ̀ tó máa ríran sóbìnrin ẹlẹ́gbẹ́ pé ogunlé ọkọ ní ń jà yín ogun òsì jẹni ẹlẹ́ni ọ̀nà bí ó ṣe gbọ́kọ rẹ̀ ní wáká ọ̀nà ó ti mọ ẹ̀yin lẹ́ẹ̀ lọ rojú ara yín fún wòlíì pé dádì lágbájá ní tí wọ́n ń jẹ lélẹ́yìí wọn ìwálé wá sùn wọn ìwálé wá wẹ̀ wọn ìwálé wá sí ó sì mọ bẹ́ẹ̀ ṣe wòlíì ti mọ ibi tó wíìkì sí wòlíì obìnrin ó ti mọ ibi tó wíìkì sí. Àwa ni ẹ pè wọ́n wá níjọ́ tí dádì bá máa wá á ti sọ fáwọn ọmọ rẹ̀ pé ẹni kí wọ́n pè mí kí wọ́n tó wá ẹ bá mi fún wọn ní fóònù nọ́mbà. Gbogbo ẹ̀yin wòlíì obìnrin mo dé sórí yín gbogbo ẹ̀yin wòlíì obìnrin ẹ wá gbọ́ tìyín náà ẹ jókòó màá sọ díẹ̀ nínú tìyín lónìí tó bá tún wá dijọ́ iwájú màá tún mọ sọ fún yín lọ́la bájọ́ tọ̀la tó yẹ pé àwọn obìnrin ẹgbẹ́ ẹ̀yin wò wá yín wá wọ́n tún sì rí ọkọ wọn lé yín lọ́wọ́ tán ẹ wà ní ẹ bá ń fún dádì lágbájá ní nọ́mbà ẹ sà fún wọn ní nọ́mbà ẹni wọn pè mí tí wọn bá ń bọ̀ kọ́kọ́ tó mọ bọ̀ ṣé bó sọ fún yín pé òun ò kí ń ṣe bẹ̀ ó lóun ò mọ bẹ́ẹ̀ ṣe wọn ń jẹun nínú ilé ìta náà ti ń jẹun ìgbà náà ti ń jẹun ẹ wàá mú gbogbo ohun tí ń bẹ nínú fún àtẹ̀dọ̀ ayé wọn ẹ wàá gbé síta ẹ wàá rọra mú ọbẹ̀ títí yín ẹ dín ọbẹ̀ ẹ ṣe rí gìdìrìgì ẹ sì bẹ̀ ẹ̀gúsí yẹn ẹran ó tó bíbá ẹran ó tó bàǹbà lórí ẹ kọ́kọ́ lọ́kọ mọ́nú ilé ẹ mọ̀ fún lówó ẹ mọ̀ fún lóúnjẹ nínú oúnjẹ tí ń jẹ ti somi ìràparẹ omi tẹ́mi yóò fi kúrò lọ́dọ̀ ìyàwó ẹ ti ṣe síbẹ̀ nínú omi tó mu ẹ ti do oògùn sínú ẹ̀ nínú ilé yín gbogbo ọmọ tí wọn wá bí sójú ìyàwó rẹ bí yẹn ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ sì mọ̀ bá wọn tọ́ èyí tí ò tí ì bímọ tí ò tí ì níyàwó tíyàwó rẹ ń wọjú Ọlọ́run fọ́mọ tí wọn wá sọ́dọ̀ yín ẹ̀yin wòlíì obìnrin tí wọn wá sọ́dọ̀ yín ẹ̀wọ̀n àwọn ọkùnrin tíyàwó wọn mú wọn sọ́dọ̀ tí wọn wọjú Ọlọ́run fọ́mọ ẹ̀yin ọkọ mọ bá yín sùn ẹ̀yin ó lóyún fọ́kọ ẹ gbọ́kọ mọ́ wọn lọ́wọ́ ẹ ní wòlíì ní lórí TikTok ìyà ó jẹ̀yìn ìyà burúkú ni ó sì jẹ̀yìn ìyà apàṣán ńlá ni ó jẹ̀yìn gbogbo owó obìnrin tó jẹ́ wòlíì tó jẹ́ wípé ọkọ tí ń bẹ nínú ilé rẹ tí ń bẹ lọ́dọ̀ rẹ kì í sọkọ rẹ kò san owó orí ẹ kò ná kọ́bọ̀ lọ́dọ̀ àwọn òbí ẹ kò dọ̀bálẹ̀ lọ́dọ̀ àwọn òbí ẹ rántí pé ìyà ó padà jí ọyẹ ọjọ́ iwájú ẹ mọ̀ sọ fóbìnrin kó fọkọ ẹ kalẹ̀ lẹ̀ ṣé ẹ ti lẹ́lòmíì tẹ́ fẹ́ fún ni
ẹ sọ fọ́kọ kó fi ìyàwó ẹ̀ kalẹ̀ lẹ̀, ẹ̀yin oníran bú, ẹ̀yin oníran wàhálà, ẹ̀yin oníran èké, ẹ̀yin oníran ọ̀rọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ double tap látàárọ̀ pátápátá, àtẹ̀yin tẹ́ double tap lọ́wọ́lọ́wọ́, àtẹ̀yin tẹ́ give me ní gift, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ìbànújẹ́ ò ní dé bá yín, ilé yín ò ní dahoro, ọ̀dẹ̀dẹ̀ yín ò ní dahoro. Ohun tí wọ́n ń ṣẹlẹ̀ nínú ọdún tí wọ́n fi bá ní sunkún kò ní ṣẹlẹ̀ lẹ́yìn lórí. Gbogbo ẹ̀yin tẹ́ double tap, gbogbo ẹ̀yin tẹ́ share, gbogbo ẹ̀yin tẹ́ like, gbogbo ẹ̀yin tẹ́ comment. Mo fẹ́ sọ fún wa pé kò sí nǹkan tó ju ká gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lọ. Tá a bá dẹ̀ ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó wà nínú Bíbélì, ká gbàdúrà. Títí Ọlọ́run ní láti ṣe gbogbo ohun tá a bá fẹ́ fún wa. Ó gbà á, ó ní etí ìhùn kò di láti gbọ́ ohùn àdúrà wa, ohùn ẹ̀bẹ̀ wa. Kí wá ló kù, ta ló fẹ́ gbọ́ ohùn ẹ̀bẹ̀ wa lẹ́yìn Ọlọ́run? Wọ́n láago àdúrà fún yín láago 7 àárọ̀, ibẹ̀ lẹ wà títí tí oṣù 2 oṣù 3 ẹ̀ ṣiṣẹ́ ẹ̀ ṣàbọ̀, ṣọ́ọ̀ṣì lẹ́ ń gbé. Ìwọ ti wà nílùú èyìnbó ọjọ́ ti pẹ́, ó wá pàdé wòlíì lórí social media, ó wá ṣàdédé sọ̀rọ̀ pé ìwọ tó ń wò mí yẹn tó ti wà nílùú èyìnbó látọjọ́ tó ti pẹ́ tó ti ríwèé ìgbélú, ó yá lónìí mo ṣí ẹ̀, ó yá kó máa ríwèé ìgbélú. Ìwọ náà ń sáré ṣe àmì, òun díẹ̀ mú bàbá, òun follow bàbá, òun sọ gbogbo life rẹ̀. Adóyè ẹ send picture yín sí mi, ẹ send picture yín sí mi, ó yẹ máa send ẹ máa send. Nígbà tẹ́ bá send picture sí bàbá tán, bàbá òyà rọra mú lọ bí tí mo ti ṣe ètùtù, á lọ ṣe ètùtù lórí picture yín pé ẹ ríwèé ìgbélú o, tẹ̀bí lórí ètùtù ni ẹ ríwèé ìgbélú. Gbé bá gbàwé ìgbélú náà, gbogbo tẹ́ bá gbogbo tẹ́ bá ṣe nínú ìlú tẹ́ ti ṣe, kò ní sí nǹkan kan bẹ̀ mọ́. Ẹ̀yin àtìyàwó yín, Ọlọ́run mọ ibi tí ó ti mú yín, láàrin ẹ̀yin àtìyàwó yín ò bá dàrú, ẹ̀yin àwọn àtọkọ yín ò bá dàrú. Ẹ ti gbàgbé ibi tẹ́ ti ríwèé ìgbélú. Àwọn ọmọ tẹ́ bí sí London, àwọn ọmọ tẹ́ bí sí London, ẹ ti gbàgbé bọ́n ṣe rìnrìn àjò. Ẹ ti gbàgbé pé nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ online, ẹ ti gbàgbé wípé oyítọ̀ ẹ má wulẹ̀ jíṣẹ́ fún àwọn celebrity mọ́, ẹ jíṣẹ́ fún àwọn family baba ńlá yín, ẹ jíṣẹ́ fún àwọn family yálàyà yín. Ṣé dandan ni ká ẹ sọ̀rọ̀ ni? Bọ́lọ́run bá fìran hàn yín, ẹ go through rẹ̀ nínú ilé, ẹ parí ìran yín nínú yàrá yín, ẹ parí ìran yín nínú ìran ti wà kí wọ́n tó bí yín ni wọ́n ti ń sọ̀rọ̀ nínú ìjọ. Àwọn baba ńlá wa tán gbé gbàgbọ́ yìí, tán kọ́kọ́ bẹ̀rẹ̀ gbàgbọ́ yìí, wọ́n sọ̀rọ̀ nínú chọ́ọ̀chì, wọn dá lérú, wọn pé kí kẹ́kẹ́ kó kú nítorí ìran táwọn ń sọ. Ṣùgbọ́n kí ló dé? Kí ló fà á tó jẹ́ wípé ìran kú lẹ́yìn wá ń rí lónìí? Àwọn bàbá yìí ò mọ̀ sọ, wọn mọ̀ sọ̀rọ̀, wọn mọ̀ sọ. Àwọn bàbá wa nínú ìjọ àpọ́stólì ti Kristi, ṣé bí Babalọ́lá ṣe ṣe inú ìjọ Kíyèsí lélẹ̀? Ṣé báwọn bàbá Jídé ṣe ń gbà yẹn lélẹ̀? Ẹ̀yin ìkà tẹ́ dénú ìjọ, tẹ́ bàjọ́ jẹ́, tẹ́ bọnú, tẹ́ bá àwọn